ṣé gbogbo àfáà tó bá ń ṣoògùn ṣẹlẹ́bọ ni àbí ṣé ká ṣoògùn gan ti sọ̀yàn dẹlẹ́bọ? ṣé oògùn ṣíṣe gangan ṣẹbọ ni ṣá àbí ṣé Ọlọ́run tako pé ká máa ṣe oògùn? àkọ́kọ́ náà kí ni wọ́n fi ń ṣoògùn? ṣé ká lo ewé ká lè gbòòrò ká lo ẹranko ṣẹ̀ṣẹ̀ ni? gbogbo ń téèyàn bá ti lè jẹ sẹ́nu tó bá ti jẹ́ ẹ̀tọ́ látọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ náà pátápátá ló jẹ́ ẹ̀tọ́ láti ṣoògùn. ṣé ìran babaláwo nìkan wá ló lẹ́tọ̀ọ́ láti ṣoògùn torí wípé tí àáfàá àbí pásítọ̀ tó bá ti wá ń ṣe oògùn ó ti dẹlẹ́bọ? àbí ká sọ pé àwọn babaláwo náà tiẹ̀ fẹ́ jẹ́ kí àwọn àáfàá àbí pásítọ̀ náà máa ṣe oògùn? wọ́n sọ pé ẹ dúró ti Kùránì, ẹ dúró ti Bíbélì yìí, ẹ má wá sí dìpátímẹ́ǹtì wa. ká ṣe oògùn kò kí ń ṣe ẹ̀sìn o, ká gún ọṣẹ ká jó ẹbu kò kí ń ṣẹ̀sìn, iṣẹ́ àtàṣà ni tó jẹ́ spiritual culture and spiritual way in tackling spiritual issues. kò ní nǹkan kan bá ṣe sọ ọyàn di kèfèrí. gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí ilẹ̀ ló lẹ́tọ̀ọ́ kó ṣe oògùn. ọ̀nà tí ó gbà ṣe oògùn ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. tó bá lọ sílẹ̀ India wọ́n ń jó nǹkan bẹ̀, tó bá lọ sí Mali wọ́n ń jó nǹkan bẹ̀, tí ó bá lọ sí Spain wọ́n ń ṣàṣà wọ́n ń jó nǹkan níbẹ̀, tí ó bá lọ sí àwọn whole Africa empires wọ́n ń jó nǹkan níbẹ̀. it is a general doings, everybody dẹ̀ ló lẹ́tọ̀ọ́ sí. èyí tá a máa wá criticize ń bẹ̀ ni wípé kí ni wọ́n fi ṣe oògùn tó lè sọ ẹ́ di kèfèrí àbí tó lè sọ ẹ́ di ẹlẹ́ṣẹ̀? gẹ́gẹ́ bí alukurani ṣe tọ́ wa sọ́nà, gbogbo tí wọ́n bá ti pè ní muharramati tọ́lọ́n bá ti pè léèwọ̀, tí ó ti sọ pé kíní èèwọ̀ ni fún ẹ láti jẹ́ láti mú, gbogbo ìran kíní yẹn náà ó ti jẹ́ èèwọ̀ fún ẹ láti fi ṣoògùn. ìgbọ́n ewé ọgbọ́n ni, oníyèmíye ni, àáràgbá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ síbi tó ti jẹ́ èèwọ̀ o. kéèyàn dẹ̀ ṣe oògùn kò sọ pé ẹlẹ́bọ ni. kí ni wọ́n ń pè lẹ́lẹ́bọ? mo ti ṣàlàyé ẹ̀ sẹ́yìn wípé ó bá ń pè ní ẹbọ ó ní kí èèyàn mú nǹkan míì mọ́ Ọlọ́run, ohun tí wọ́n ń pè ní ṣíríkù nìyẹn. ọjọ́ tó bá dẹ̀ ti mú ewé tó mú egbò ó pé lọ́lọ́run o, torí wípé ẹni tí ò la ewé lẹ́bu kí wọ́n bá jó, wọ́n ṣe ewé fún lẹ́fọ̀ọ́ ó lè jẹ lọ́bẹ̀. ẹni tí wọ́n gún ewé mọ́ ọṣẹ fún kọ̀wẹ́, skincare tó ń lò yẹn náà ewé náà ni wọ́n fi ṣe. ìwọ á máa lo ewé dún fún oúnjẹ inú, wọ́n á máa lo ewé fún nǹkan míì lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀. lílo ewé náà dẹ̀ lájọ́ ń sọ̀rọ̀ nípa. kí wọ́n ṣe oògùn kò kí ń ṣe ráìtì ẹnì kankan, kò dẹ̀ kí ń ṣe ráìtì ẹlẹ́sìn kan, kò dẹ̀ kí ń ṣe ráìtì culture kan. gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ Yorùbá ló lẹ́tọ̀ọ́ sí ewé àti egbò ilẹ̀ Yorùbá. gbogbo ẹni tó bá ti jẹ́ ọmọ Nàìjíríà ló lẹ́tọ̀ọ́ sí ewé àti egbò Nàìjíríà. lílo àwọn kinní wọ̀nyí ní aṣọ ẹni ẹdí ẹni ibi ló lè sọ di kà, kódà ló lè sọ di ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ewé àti egbò náà wà tí wọ́n lè fi tún ayé yẹn ṣe. There are quite Quranic verses láti lè fi tún ayé yẹn ṣe. So understanding how the life works ó wà paramount sí pé kàn ṣayé lásán. torí pé o ṣe Islam kò túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá ṣe Islam tó bá ń ṣe ògùn ó ti dẹlẹ́bọ, àbí kó sọ wípé gbogbo wa aláwo náà jọ ni wá kù níbẹ̀ o. kálukú ló lẹ́tọ̀ọ́ séwé, kálukú ló lẹ́tọ̀ọ́ ségbò, kálukú ló lẹ́tọ̀ọ́ sẹ́ja inú odò, kálukú ló lẹ́tọ̀ọ́ sí ẹranko inú igbó, kálukú dẹ̀ ló ní free will láti lè lo àwọn kinní wọ̀nyí. Ọlọ́run ọba ló ní mímọ́ jùlọ.